ẹ̀yin tèmi ẹ ṣé tẹ́ ń bá mi wo fídíò wa o ọlọ́run á túbọ̀ máa bùkún fún yín ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ o ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń bá wa wo àwọn fídíò yẹn máa bá mi like ẹ máa bá mi share kẹ́ máa comment kẹ́ dẹ̀ máa tẹ notification button yín ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sáwọn channel wa yìí ẹ jọ̀ọ́ ẹ help wa láti grow ẹ bá wa subscribe ọwọ́ tẹ fi ń tẹ subscribe tẹ fi ń tẹ notification tẹ fi ń comment ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a pàdé ní comment section lórí fídíò yìí bẹ́ ṣe ń wò ẹ jẹ́ a pàdé ní comment section ẹ ṣé púpọ̀. so èmi ò wá bọ́dà èmi ò tẹ̀ wọ́ọ̀rì pé wọ́n àwa náà máa jà fáwọn tiwa ni àgàgà tó bá tutù ti wọlé so. ó ṣe sista Comfy ẹ lọ concentrate ẹ bá ṣe tán. àgàgà tó bá tutù kẹ́ńtẹ́sẹ̀ lé. èyí tẹ́tẹ́ ń ṣe yìí mọ́mí trust no one ṣé mo pa àwọn orí Facebook náà. wọ́n sì àjẹwèrè níbẹ̀. mọ́mí ẹjọ́ ẹni sùrùmà ṣé mo pé lórí kọ́mẹ̀ntì lórí Facebook àwọn kan kọ́mẹ̀ntì pé lórí Comfy pé yeah they came for this lady first mi tẹ́ mọ̀ wọ́n rí tí bá ti lọ wórí Facebook nígbà tí Comfy da gbogbo ẹ worú láti yẹn láti ọkọ̀ lù ẹ́ ìwọlé arípọ́tò àwọn ọmọ ẹ̀ náà kò ní ìdí káwọn máa sọ níta ẹ wá ń ṣépè fún bàbá ń mú gbogbo àwọn ọmọ bàbá ìwọ mọ àwọn ìyá tó máa ní dáalé gẹ́gẹ́ bí àwọn aráàlú mi pẹ́ fi sílẹ̀ tó máa nù ẹ́ lẹ́gba ṣèbí wọ́n jáde síta Mọdákẹ́kẹ́ àwọn eléyìí ò ní jáde síta but we are seeing the picture of your children but I don't like. Mọdákẹ́kẹ́ wo mọ́mí jíbe Mọdákẹ́kẹ́ wo ó ṣe wọ́n mọ̀ nílé ni àdúrà tó lè gba bàbá ẹ understand àwọn fi ń halẹ̀ mọ́mí ẹjọ́ ẹ understand mi àwọn fi ń halẹ̀ kí ló pè mí àti Mọdákẹ́kẹ́. ẹni tó bá mọ ibi tí Madam Comfy ti wá ìlú tí ògùn pín sí ni ní Ondo State ẹ gbàgbé Mọdákẹ́kẹ́ bíi ti báwo àtọ̀ ń sọ̀rọ̀ Mọdákẹ́kẹ́. ẹ gẹ́tì Yorùbá mi ẹni sùúrù. àwọn ọmọ ilé síta ẹ tí gẹ́tì tí mo sọ mi ò sọ. ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ láti. mọ́mí ẹjọ́ ẹgbọ́n tèmi sọ àwọn ń jáde wọ́n gbé píṣọ ọmọ Comfy wọ́n sọ pé àwọn lọ́mọ Mọdákẹ́kẹ́ àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ ṣe báwọn sọ síta mo sọ pé àwọn kan wà Comfy náà dá wọn lóòṣù bó ti kó àwọn fọ́tò ọmọ ẹ̀ síta ìwọ náà fi pa àwọn ò ní ìdí pẹ̀lú kan ẹni sùúrù àwọn kan ò ní ìdí pẹ̀lú kan ìwọ tó kó àwọn ọmọ ẹ̀ síta wọ́n mọ táwọn èèyàn ọ̀ ní láti sọ síta bọ́ ẹ̀kọ́ wà tó wọ́n ní ẹ má bínú àwọn Yorùbá ní àjẹ́ tí ó pọ̀ ọmọ jẹ ẹ̀ ní rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀. Yorùbá ni èmi ò tẹ̀ mọ́ gba àwọn Yorùbá onú mi ó yé mi sí i tí mo sọ ìmọ̀ nìyẹn. ẹni tó bá fẹ́ ṣe nǹkan ẹni tó bá fẹ́ ṣe nǹkan. ẹgbẹ́ sàbàsàbà tí àkíní kan ẹ̀ ń gbé síta you don't need that ẹ bá ní agbára yẹn ìyanu yìí ṣe mí. ẹ má jẹ sọ yín jẹ pé lẹ́yìn tó ń ṣe yẹn òṣì ló ń ṣe. àtòrí 100,000 owó àgbàdo owó tó tó yìí. ẹyẹ lẹ́nu ò bá fi rí kí ló dé àwọn náà pa Mohbad rí wọn ò mọ Mohbad rí là àwọn náà jáde ìtara tí àwọn ló ṣe Madam Comfy là tó ṣe jáde síta tó ṣe ń gbìyà pé kí ló dé. inú mi tẹ̀ máa ń dùn téèyàn bí èèyàn yín 100 àbí million tó bá jáde wá bá mi inú mi tẹ̀ máa ń dùn ni màmá rẹ́rìn so ọ̀lẹ́ ni gbogbo yín èèyàn ẹni kéèyàn kan fèsì Comfy gbogbo wa jáde confident ti show fún wọn èyí tó kọ́ ọ́ kó sí èyí tó wà ní pósí àwọn kan ló wà ní pósí. káwúrà bùnmi gan ó tó fẹ́ nìkan ṣoṣo nu wọn àti tẹ́símì wọ́n ti tó fún wọn nǹkan tó ń dùn wọ́n nìyẹn gbogbo àwọn wèrè tó ń da tán wọ́n dàbí pé wọ́n di lásẹ̀nu ni tí gbogbo ẹni wọ́n ń yọ̀ wọn ò lọ́rọ̀ lẹ́nu náà sónílé onílé tó yẹ pé ó tóbi sókè ó ti rí nísàlẹ̀ ẹni tó yẹ pé kò gbádùn àìsàn ń ṣe o bó ṣe wà yẹn ọkọ yìí onípọ̀mọ́ òun náà ń lẹ́nu ọ̀rọ̀ ó ń jánu bàlàbàlà ṣérú àwọn rádaràda yẹn ni lókojọ sọ́dọ̀ tó lóun ṣe kiri wọn ọ̀rẹ́ ni tó lè bá wọn sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lẹ́nu àwọn wèrè yẹn mọ́ kò sórí wọn ń bẹ̀ mórí olórí náà ń lò àmì Comfy ẹsẹ̀ sáàmù yẹn máa pass lágbára Ọlọ́run agbára èmi ò tó gbọ̀gbà tó ń gbé mọ́ tó ní wọ́n gbé mọ́mì wọn múlẹ̀ àwọn eléyìí wèrè sórí wọn ọmọdún tí ń pàdé wọn ti ń gbé píkṣọ mọ́mì wọn àtàwọn olórí burúkú ti wù mí lọ́hùn tó ń gbé píkṣọ màmá yẹn tí mọ̀mí Comfy tí màmá yẹn wá yàtọ̀ sí màmá tó ń celebrate tí gbogbo wọn wá ń bẹ̀rẹ̀ sí àwọn ẹranko òṣì ṣe tán lóhùn ló pa àwọn ló pa ọkọ ẹ̀ bẹ́ẹ̀ náà ní wọ́n wù kéèyàn fọkọ ẹ̀ bẹ́ẹ̀ ti ẹ̀jọ́ ta àtọkùnrin gan gbà tó ṣe wù mí. ara àbúrò àbí kílẹ̀ máa ń pè gbogbo ẹ̀yẹn ọ̀rọ̀ ẹ̀gbàrà bú ni
èmi ò tí ẹ̀ ń ló pẹ́ máa fi gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́run gbogbo ètò ìrìn wá dọ̀rọ̀ tó wá wà ní tẹ́fẹ́ fi gbéyàn ṣubú níbo àwọn òde ìyá wa ní pé kí mọ́mí kọ́fì kó kúrò nínú justice for Mohbad kó má ṣe mọ́. láyé ẹni tó bá bẹ̀rẹ̀ sí àmì ó parí ẹ̀ náà àjọ máa rí bí ẹ̀ òkú sinimá no bọ́ọ̀lù. Ọlọ́run tí mo dínà yìí ká anointing coffee carry anointing fresh anointing special one fire brand one kò tí ì yé àwọn èèyàn. no shaking àdúgbò ni justice for Mohbad yìí Ọlọ́run ló máa gbà fún Ọlọ́run ló máa gba justice yìí. nígbà tí gbogbo ìyàtọ̀ Ọlọ́run bá délé wọn lórí báyìí ẹlòmíà máa yàgbẹ́ sára máa tọ̀ sára nínú yàrá àwa jáde síta jáde bí wòye àmọ́ wá. ṣe máa rí náà nìyẹn kí ló kàn wá. ṣe máa rí fún wọn lágbára Ọlọ́run. àrífà náà jáde máàmí àwọn máàmí ẹ tó wà lamẹ́ríkà wọn ò máa gbé wa Amẹ́ríkà West ló ti lọ yẹn West ló ti lọ sí Amẹ́ríkà. ẹni tó bá ṣe é ló ti tán. West ló ti lọ Amẹ́ríkà àbí mo ló wà West ló ti lọ abroad ẹni tó bá ṣe dáadáa yóò wọlé. ó dẹ́ pé máàmí 100,000 kò káwó fúdù tó fúdù tí wọ́n baby fúdù ó ti wọ́n mọ́mí bí ẹ bẹ́ẹ̀ ni àwọn eléyìí ń tẹ̀kọ́ fún ẹ lówó sí kíkọ́ bẹ́ẹ̀ tó ọ̀nà ó tẹ̀ lé lọ́nà tó rọ́ba ó lè bọ́ nínú kédẹ́ǹtì nínú jẹ́ẹ̀nì ọba ó lè bọ́ bẹ́ẹ̀ tó rẹ̀ ló ṣe wá ṣe gbogbo eléyìí ó ti há mọ́ gbogbo tó ti sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó sọ lè fún ni íńtánẹ́ẹ̀tì wa lè gbàgbé ni wọ́n máa gbé wá náà ni ẹ bá lọ wo gbogbo ọ̀rẹ́ tó ti sọ àtòrí kinní lórí kinní ẹ máa rọrọ tàbí pàtì sọ gbogbo ẹ lọ ń gbé káàkiri ṣé tí ọba máa gbọrù yẹn ṣé lè máa dùn àwa lọ ra orí àdàlẹ lórí. ìrọ̀ ó fẹ́ please ọba ni ló ṣe ń support Wùnmí àtẹ ó fẹ́ please kò mọ̀ pé ó ti balẹ̀ ó lọ́kọ̀ balẹ̀ jẹ́ wọ́n bá ìdílé ọba jẹ́ tó gbá ọmọ ṣépè. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ẹni tó bá ti lọ sílé ńlá tó bá padà nípa ọ̀rọ̀ Mohbad kò yẹ kó tún dá sí mọ́ nǹkan tó yẹ kó ṣe ni pé kó ra pákó ẹ̀ ó yà wọ́n sọ fún lọ́hùn ni pé o kó máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ ní o tí ò mọ̀ bó ṣe fẹ́ ṣe o but ó ní nǹkan tó máa ń bá wọn sọ gbogbo wọn tí àwọn òkúta máa ti lọ bẹ́ẹ̀ tó bá ti dé wọ́n máa turn back ni ìgbà tí kí lórúkọ ọmọ ti bí forty research ní ìrántí orúkọ ẹ̀ ọmọ kejì tó jọ gbéńgbà yẹn tí ẹ mọ̀ pé èèyàn kọ́kọ́ dá sí ẹran God bless you ma ẹran ṣáńkó orí ẹran rẹ sí. ìjọba pé lẹ́tà lòun náà máa padà dá sí gbogbo ẹ̀ náà nísìn tó bá pòsì gan lè réèyàn kó bá láìkè ṣé bọ́rọ̀ justice for Mohbad náà gbogbo wọn fi fẹ́ wọ́n ò bá ṣe justice for Mohbad ta ló mọ̀ ya wọn rí who know them kò sẹ́ni tó mọ̀ wọn ọ̀rọ̀ justice for Mohbad náà fi trend àwọn olórí burúkú ẹ̀dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ bàbá ọmọlẹ tún máa wá bú instead of that ẹ jákẹ́ náà ẹ lọ ṣe another content lẹ́nu ọkọ ni kéèyàn ṣe content ọ̀rọ̀ Mohbad tẹ́ láti mọ̀ pé wọ́n ti ní kẹ sign pé kẹ má dá sí mọ́ òun nídìí pé kẹ wá dé kẹ má wá bú bàbá ọlọ́mọ náà ẹ̀yin ẹ má dá sí mọ́ ẹ máa ṣe content mi lọ àwọn èèyàn ní jáde. mọ́mí ẹjọ́ agreement wọn ni wọn ò fi lọ́rùn lẹ̀ ìrìn tó ṣe ó pọ̀ àwọn tó ṣe sọ́ba dídé ó pọ̀ òun ló dá gbogbo kiri lẹ̀ ó fẹ́ yí kíní yẹn kó lórí ẹ̀ kò lè mọ̀ pé ló ṣe kílẹ̀ ń sọ òun ló ṣe kàtìkàtì kò lè kúrò. nǹkan tó ti sọ ẹ jẹ́ ká fún àgàgà tó bá tutù láàyè sísá wúrà bùn mi ẹ lẹ́mà o. ẹ ká fún aláyè kan bá wa fáwọn wèrè jẹ díẹ̀. àgàgà tó bá tutù àgàgà sista wúrà. easy. okay. no okay only ká fún òní 3 minutes. wọ́n ní ká fún òní some minutes. Thank you very much. Okay. So ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kékeré yìí. Mommy trust no one. Ẹ jẹ́ sáré ṣàlàyé kan fún mi. Ṣé mo pé gbogbo húlàbùlà tó wà láàrin wa tí ò dẹ̀ jẹ́ nǹkan kan. Ṣé mo pé òun náà fẹ́ máa lò òun ni Lagata analyze ló mú ọ̀rọ̀ ní kálukú ló sọ pé ṣèbí báyìí lẹ́ni yìí sọ ṣèbí báyìí náà tako ara yín. Ìyẹn ló fẹ́ lò ọ̀rọ̀ nítorí pé a ti ní èdè àìyedè síra wa bákan tó dẹ̀ jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ làwọn ń bára wa sọ ń bíbà ṣe understand
òun náà fẹ́ máa lò wá fẹ́ fi máa gbé ara wọn ga tó ní ó láwọn kan ó ní òun ò ní bọ́nú ẹ̀ ní gbogbo tó sọ yẹn tí bá tún lọ tún gbọ́ mo ń fẹjọ́ ẹ̀sùn ọlọ́run àwọn ọlọ́run ìwọ ń fẹjọ́ àwọn èèyàn tó dúró ti òtítọ́ àti bàbá ẹ fi ń sun ayé ẹ̀ nágbára ọlọ́run tó ju ayé lọ tó dá gbogbo ẹ̀ tó ní ẹ̀mí ogbóyin lọ́wọ́ ṣe bí kinní kan lo kinní kan ìgéǹsìyàn kan ṣe bí mọ́mí coach náà sọ pé àwọn tó ṣe kinní kan náà ń dá kinní lẹ̀ ṣe kinní kan look at you irọ́ ti bà ayé yín jẹ́ irọ́ kinní ẹ̀ fẹ́ kú bátìrì fẹ́ kú o dey spend bí 1 hour agbára wọn náà ló sọ lónìí ẹ̀dẹ̀ irọ́ lẹ fi ń pa fúnra yín ẹni tó bá ní òun fẹ́ jà láàrin wa kó máa jà láwọ́ ọjà mọ́ pẹ̀lú ẹ̀gán lè bí anybody ṣubú míbà àdàbí tẹ bá wà lótìtọ́ àti lódodo you are speaking as a fake orator as if what you are saying is right kìnìkan ẹjọ́ ta ni bọ́sẹ̀ tó wọlé ẹjọ́ tí rọlẹ́ bá wa mute ma ẹ ṣe ma so they think nǹkan tó géèmù tó ń play gan ní sí nìyẹn táwọn èèyàn bá ti sọ ẹ jẹ́ káwọn tó máa fún wọn kàtẹ́ yẹ ká kabura sí wọn we are not interested DNA olúwa ti gbògo bàbá Mohbad ọlọ́run ti gbé yín ó ti fún yín ní ìṣẹ́gun rere ó ti fún yín ní ìdáǹdè rere ẹ̀dẹ̀ màsìkò táwa yìí ó yí ọlọ́run àsìkò àánú ni I continue to say it but téèyàn bá gbé ti ìwà àjẹwá ìwà oṣó ìwà kìíní èmi kàn máa dúró máa gbé fún mi lè torí pé mo ń ṣe kìrìsìtẹ́nì ìní kan ọlọ́run ló sọ ní ẹ gbé fún wọn má fún àjẹ́ àbí oṣó láyè láti wá jẹ gàba lórí ẹ níbo òwe tí bá wá fún yín lẹ bá wá fún mi ẹ jẹgbẹ ẹ jẹ tuntun jẹ thank you mommy trust no one àwọn ò fọ́ mọ́mí ẹjọ́ ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ẹ̀kọ́ òtítọ́ ni ṣùgbọ́n ọlọ́run àwọn mọ bọ́lá ṣe ṣiṣẹ́ ó ní ọ̀nà ara lòun àrípẹ̀sẹ̀ lórí òkun tó bá dẹ̀ jáwọn yìí náà ẹ̀ mọ̀ lọ́lọ́run máa lò láti àwọn fúnra wọn wá ṣera wọn náà máa fi túra wọn fún bọ́lá ṣe ṣiṣẹ́ ni ẹ jẹ́ ká wà ní ọ̀nà òtítọ́ àti ọ̀nà òdodo ká focus lórí justice for Mohbad ìjà ìmọ́lẹ̀ lèmi wá jà and Mohbad has named himself ìmọ́lẹ̀ so I'm for ìmọ́lẹ̀ gbogbo lágbádá orí G-Babe ṣe kínní kan ẹsẹ̀ G-Babe gbójú ẹ̀ síta jígo froggy jí kínní kan I'm not interested. pẹ̀lẹ́ o ìwọ kí náà ń porúkọ ẹ̀ wọ́n lọ àná ló ń jí gbogbo ara wọn wá àwọn tó ti kú wọ́n wá ń jíra wọn wá kí lórúkọ ọmọ tẹ́lẹ̀ olófò ọ̀dẹ̀ tọkọ ẹ̀yọ yín yẹn tó dàbí Fúlàní ìwọ náà sọ̀rọ̀ ẹ̀rí pé ó ń jí ìwọ náà wo bó ṣe rí aró oko ṣé irú nẹ́ẹ̀tì tó ń lò sí nìyẹn nẹ́ẹ̀tì ayé àtijọ́ ń lọ sí kínní ọkọ̀ náà wá wọ kóòtù súùtù ló wọ̀ ánímánì súùtù ó lè ẹ wo àwọn kan sọ̀rọ̀ lánàá mi kàn lè dá sí i pé ó fẹ́ kí Ìgbòho no ó fẹ́ máa ṣe ride kò yẹ ẹ̀yìn tẹ̀ wá Yorùbá nation yẹn kò lè ta sí Ìgbòho kò lè tó ẹni tó ń gbé bàtà tó ń bọ́ bàtà lẹ́sẹ̀ àwọn ìyàwó Ìgbòho méjèèjì Rọ́pò àti the other woman yẹn kò lẹ́gbẹ̀ẹ́ wọn the only thing tó ṣẹlẹ̀ ni pé ó ń lara Lady K àti ó dàpá òdà àwọn sexy mi náà ti sọ ní àná bẹ́ẹ̀ ni ó ń lara Lady K àti Yèyé Dára ìyí tó ń ṣe nìyẹn ó fẹ́ máa kóhùn ní forefront kóhùn máa sọ̀rọ̀ ó lè ní ẹ́ sórí owó tá a dá fún ẹ á bí ẹ tó lọ parọ́ tí onímọ́tò ló gbẹ sínú gọ́tà tó bá ń wọ ẹkiri tí gbogbo èèyàn ń sunkún tá a dáwó tá a ṣe ògbẹ bàbá ó lè ní ẹ ó lè tiẹ̀ gan tún ju ti bàbá àbálá fún bàbá lówó ìwọ jẹ́ ó lè ní oníkan máa wọ ẹkiri àwọn ń dáwó fún ẹ ó lè kíní àwíkoko àná ò tiẹ̀ lójú ò ní taste irú ẹ̀ náà ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá múfù bàbá ni wọ́n á lọ ń jí yín wá ẹ̀yin tẹ́ ti kú dànù àti èyí fugitive tó ń wá kiri apààyàn tó lọ kó nǹkan olóró sínú ilé ìyàwó Fúlàní kòkó ó lọ kí náà pẹ́ ọmọ ọ̀dọ́ ó lọ títí inú mi dùn kíní Ọlọ́run tẹ̀ ti dárí di training mi kò ṣẹ̀ ó gbé gbogbo kíní ẹ̀ síta ni kíni ó gbé ó dùn àti àti bó ṣe rí lélẹ́yìn kíní yẹn jó ní ara kí ló kọ́ wọn wá ń jáde gbé kíní kẹ́sì gbégbé yẹn gbégbé yẹn dẹ́ndẹ́ndẹ́ tẹ ẹ̀fọ́ tó ẹ tú lọ rìkútù ara yín wá àti ìyẹn náà the sniper ọmọ àlè Ìjẹ̀bú ọ̀dẹ̀
o mọ ex convict o mọ tó ń pè convict mo rò pé wọn náà ti jalè rí o ti lọ sẹ́wọ̀n ti charge ẹ fún kankan bẹ́ẹ̀ ló ń gbìdá pé that's not a convict mo ń gbọ́ tí Aristotle ní is a convict ní galẹ̀ láti ebi ìlànà pàtàkì ní ìlú bá ti ráwọn tó máa ń takò òtítọ́ yẹn kan mọ̀ pé àwọn náà ọwọ́ wọn ò mọ́ ọ̀dẹ̀ ó ń ṣe ọmọ Ìjẹ̀bú gidi gan ọmọ àlè Ìjẹ̀bú ni ẹ́ gbogbo wọn dẹ̀ ń ṣe ṣùṣùṣù wá lórí èèyàn kan lórí bàbá Mohbad lórí kọ́ńfì ẹ tẹ̀ dẹ̀ check ara yín wò pé bá bọ̀ ọ̀lẹ́ nìyí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kọ́ńfì dùn yín gan ó dùn yín àwítọ̀ yẹn náà máa ilé kéwú tó lọ àfa alápàtà owó kókó àbí kí ló ń jẹ owó ní kókó bẹ́ẹ̀ ni òun náà ní kínní kan bìsímílà iná dẹ̀ ń ru ọlọ́run dẹ̀ ń ru ó ń da iná lẹ lórí àtìdílé abájọ tó fi jọ orin àtìyẹ́ ẹ̀ gbogbo ẹ̀ ṣe rí àwọn kíntìnkàntìnkàns ṣérú àwọn ilé ìtẹ̀lé ọlọ́run gbà wá kẹ́ ṣérú àwọn ilé ìlú ẹ̀ka tẹ̀ máa bá iná ti ń pè àwọn ilé ibi 100,000 200,000 50,000 gbogbo yín wá sáré ń jí kẹ́kẹ́kẹ́ ẹ̀yin màlẹ́ máa ń forí kó gbogbo ẹ̀ àníbi tí owó ègún owó àgbàná owó ẹ̀jẹ̀ owó ìbànújẹ́ tẹ̀tẹ̀ níní fi ná ibi tó ti ń wá tó ń fún yín èmi ò tẹ̀ wà move kò káyín ó káyín náà lẹ́yìn dìde lẹ́yìn jùrù look at your life láti ṣé wọ́n ti lọ da àwọn ọmọ ẹ síta we don't even need to ipe come out láti sọ kíní báyìí fáwọn ọmọ ẹ àdàbí tí bàbá Mohbad àdàbí ẹ mẹ́ta tí bàbá Mohbad bá kọ́ ló ó wá fáwọn ọmọ ẹ àbò gégùn fáwọn ọmọ àbò ṣépè fáwọn ọmọ ẹ láti ò lè bọ́nú ẹ àwọn tó rán ẹ ń ṣẹ́gun ò máa gbọ́ ọmọ wọn wá wọn máa gbá ọmọ wọn síta gbogbo àwọn tó dìde tó support ẹ ò dẹ forí ara ẹ kò fi pa orí àwọn ọmọ ọlọ́mọ fi pamọ́ if you want to come for anybody individually yeah do it ìyẹn náà wàá gbé kinní tí iná ẹ̀ wá ń dà lé lórí ó dàbí ìyẹ́ ẹ̀ tó dàbí ìwìn inú igbó àwọn bíi àwọn tòrò má gbé ìwìn can you imagine kẹ́ńpì bẹ́ẹ̀ lógo kọ́fì ẹ̀ pariwo ẹ̀ ń kéde ògo kọ́fì lẹ̀ ń kéde ẹ̀ faraye go and read the comment on Facebook people say yeah they came out for her first àwọn ọdẹ kọ reason síbẹ̀ àwọn tó ràn iṣẹ́ ẹjẹ kan jáde fúnra wọn àgàgà ẹjẹ ràn yín lọ́wọ́ ó ṣe ọkọ mi ìgbà ilẹ̀ gbọ́ Yorùbá. àgàgà ìyá mi ẹjọ náà mọ́mí trust wọn no one mọ́mí jí bèbí ẹ ṣe jó ni ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín owó ò ní tán lọ́wọ́ yín o àpò yóò ní lọ lórúkọ Jésù gbogbo yín pátápátá. Agaga is okay. Mommy trust no one. Mommy Edo tíátíá mo ti ní ẹ̀ka sàn máa ẹ̀kúrọ̀ lẹ̀ káàárọ̀ ẹ̀ka lẹ̀ kúyàlẹ̀ ta gbogbo ibikíbi tá a bá wà. Nẹ́tíwọ́ọ̀kì. Agaga mo fẹ́ kẹ́ bá mi ya aṣọ mọ́ láti lọ́rùn. Ẹ bá ń fa mo fẹ́ kẹ́ bá mi ya aṣọ mọ́ láti lọ́rùn. Gbọ́rọ̀ Olúwa nẹ́tíwọ́ọ̀kì. Láti ni o ọmọ onílé ni o ẹ bá mi ya aṣọ mọ́ wọn lọ́rùn lónìí. nẹ́tíwọ́ọ̀kì ìwúrà bómi gbọ́rọ̀ Olúwa. bẹ́ẹ̀ à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín à ń gbà bẹ́ẹ̀. ṣé ẹ rí wàhálà torí mọ́mí kọ́ńfì mo ṣe ń ká mi lára torí nẹ́tíwọ́ọ̀kì mi ò dá látàná àná ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé olórí burúkú first class ní láti àtàwọn olórí burúkú tó lọ rìkúrútù olórí ibú láti alva olórí burúkú olùsàsòsì mọ́mọ́ orí bí ìnàkí aláyébàjẹ́ láti àṣọṣọ burúkú ti tẹ̀ ń bọ́ yà sóti ẹ̀ orí burúkú wèé ṣe kékeré lára ẹ̀ o láti kí ló dé ṣé wọ́n ṣépè fún ọ ni àbí wọ́n fi ọ ṣépè kí ló dé tó yẹ pé lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìdí onídìí ló fẹ́ kú sí láti ta ló fi sí ọ eléwo ló fi sí ọ lórí burúkú alágbàkú ẹ̀dá ó wá ń wádìí ó wá ń ṣe ẹ dúró náà ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀
mi sister Tosin wọ́n fẹ́ bi yín kò ní yẹ sister Tosin tó bá yẹ sister Tosin olórí burúkú tó lọ recruit wa tó ní ó wá ṣe bí ńlọ mọ̀mí kọ́fì àwọn olórí abẹ́sẹ̀ olórí burúkú ẹni tí sọ̀rọ̀ gan jìnnà sí mọ̀mí kọ́fì fàáfàá láti eléri burúkú olòṣì aláyé bàjẹ́ mo wá lọ gbẹ́ nìkan wá ní sọ pé òun làbúrò ọkọ mọ̀mí kọ́fì ẹni tẹ̀sílẹ̀ dá fún eléri burúkú ọmọ pálíyẹ sórí ìwọ tó sì ti wọ̀ gan sọ̀rọ̀ tán bá bí ọ̀dà tán bí yàlájà ẹ̀dẹ̀ gbójú ẹ̀ jí síta gbé ojú ẹ̀ gbé síta eléri burúkú oníròfò aláyé bàjẹ́ ẹ̀yin olórí burúkú àsòsì mọ́mọ́ gbogbo ìṣe wọ́n fi gbogbo yín rẹ́ ni ṣé fi yín ṣépè ní àbẹ́ ti ṣẹ́ fún yín láti inú oyún láti eléri burúkú wọn wádìí onídìíkì òun wádìí onídìíkì láti orí ibi tó kù sí ló wà orí ìdí onídìí tó ń wá kí tó kù sí ibẹ̀ ló wà olórí burúkú alágbàkú ẹ̀dá olòṣì olórí burúkú ti yọ́tán bí àbẹ́là ẹ̀yin aṣíèrè gbogbo ẹ wá kóra yín jọpọ̀ ẹ wá dúró oníkálukú yín wá ń béèrè question ẹ jẹ́ sálẹ̀bí yín lérè béèrè yìí ẹ jẹ́ sálẹ̀bí yín àsọpọlọ gbogbo yín ti lọ àṣẹ pléèdì ẹ̀dí yín ti olórí burúkú ó ti expire ẹ̀yin aláyé bàjẹ́ gbogbo yìí ẹ wá ń béèrè ọ̀rọ̀ ẹ wá fi ẹ dákẹ́ dúró náà olórí burúkú sórí orí pé mọ̀mí kọ́fì ti fẹ́ yí gbogbo yín lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lólórí burúkú gbogbo yín sí èrè sí ẹ wá tó ń sọ náà ẹ fúnra yín sọ ẹ bóra yín sọ ẹ̀gẹ́ nìkan ó kú kẹ́ ẹ tó sin ẹ sáǹsìn gbogbo ẹ̀ pọ̀ náà ni láti eléri burúkú olòṣì olè ọlọ́run tí ní bí gòtàdá ìwọ́táyẹ̀ ti bàjẹ́ tó ti yọ́tọ́ lórí bí àbẹ́là lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ láti ó ti yọ́tán bí àbẹ́là olórí burúkú aláìníṣẹ́ ọkùnrin aláìníṣẹ́ òjì òkú tí fẹsẹ̀ rìn gbòòrò lálùpọ̀ láti olòṣì asòsì mọ́mọ́ ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ rèké eléri burúkú ti torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ti yọ́tán ó ti torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti níbi arúgbó nàkí láti ṣé wọ́n gbé ọ ṣépè ní lórí ro olórí burúkú olòṣì gbogbo orun ló ti kún mọ́ wèrè lẹ́nu ó sá ń wádìí kọ́ńfí láti ó ń wádìí kọ́ńfí olórí ibú olòṣì ó sorí bí igbá pító ó ń wádìí kọ́ńfí ọlọ́pọlọ lílọ́ ọ̀pọ̀lọ́ ti fẹ́ rí o tí mọ̀ pé orí ibi tó kù sí ló wà láti o tí mọ̀ pọ̀rọ̀ kọ́ńfí ni ọ̀pọ̀ àtọ̀rọ̀ bàbá Mohbad báyìí láti o tí mọ̀ pé olórí burúkú gbà wọn ò wá sẹ́ fún olórí bó sì fọrùn ó fọwọ́ ara rẹ̀ dẹ́jẹ̀ wàhálà àdúró sì ganu mú olórí burúkú ganu mú mú fòró ni o láti ganu mú wàhálà ló ganu má dánwò ló ganu mú àìnífọ̀kànbalẹ̀ eléri burúkú olòṣì ó wá ń wádìí kọ́ńfí ó wá ní ẹ̀yìn ẹ wá wí tẹnu yín o sista Tosin tó ń bi yín ni wípé àníṣe ṣé ń gbà kẹ́gbọ́n yín tó ń pa àṣírí wo lórí ibú olòṣì ṣebí bí ìyá tiẹ̀ ṣe pa bàbá ẹ̀ nù láti sọ́mọ́ bàbá tó bí ọ wọ́n ti dìso bàbá ẹ̀ ti dìso nẹ̀ láti bí orí so gbójúmọ́ àwọn tó bí olórí burúkú olòṣì ìwọ tó jẹ́ pé olórí burúkú orí ẹ̀ ti gbà bọ̀dẹ̀ o ti rí ẹ̀ ti gbà bọ̀dẹ̀ olórí burúkú ti lé ńlẹ̀ gbó lé ńlẹ̀ náà kọ́ ló jẹ́ wọ́n fọ ní rímù tírélà tó gbé lé olórí burúkú olòṣì wọ́n tó yẹ rí láti sọ yẹ rí ni olórí búwọ tó wà ní Dublin tó lórí burúkú wà bí ó dàbí ẹni ó wà lóko àkọ̀ráyè ó rí pé tiẹ̀ ti ta yí ẹ ti rún olòṣì oníkọ̀ǹbùlà mùsẹ̀ lẹ́sẹ̀ ṣé bí gbogbo ẹgbẹ́ rẹ ṣe múra Dublin olórí burúkú òrí ogun ayé tiẹ̀ òríran olórí burúkú bá wọ aṣọ náà tó wọ dìsáínà olórí burúkú yóò dàbí àwọn bá kó nú aṣọ ni bí ẹ̀kọ́ sẹ́rù wọ̀ ló ń wọ aṣọ náà àbáṣọ ní wọ̀ láti eléri olòṣì ìwọ ló ń wọ aṣọ ní àbáṣọ ní wọ̀ tí ó bá tó wá pa wọ́n kún olórí burúkú tó wá kó kọ̀ǹbùlà mùsẹ̀ orí ẹ̀wà máa dán kó lábí iná lójú ìwájú orí wárí gbágbá bí ọ̀nà àgbàdá olórí burúkú ẹlẹ́sìn bí òjò àárọ̀ ṣé kọ́ńfí ni wọ́n fẹ́ fi tírẹ́ǹdì kọ́ńfí olórí burúkú bí wọ́n wí kọ́ńfí ṣé kọ́ńfí ló fẹ́ fi tírẹ́ǹdì olórí burúkú ó fi sórí burúkú ó fi sórí burúkú kókù orí burúkú ara ẹni eléri ibú àní ó gbẹ́bẹ́ bí ẹ tó bá dàbí pọ̀ mi kọ́ńfí gbé bọ́ta ìwọ tó níran tó lẹ̀bi eléri burúkú ìwọ tí gbogbo ẹbí ti kọ̀yìn sí ọ alágbàkú ẹ̀dá ẹ fún mi ṣẹ́jú 5. Wúrà àbòmọ̀ ẹ má gbàgbé èyí tó lọ fẹ́ Fúlàní darandaran àwọn terrorist abẹ́ẹ̀rẹ̀ ọkọ̀ ẹ̀ tútọ́ eyebrow ibo náà ti gbé fọ́tò ọkọ̀ ẹ̀ síta lánàá àwọn sexy men ni ọkọ̀ kí tẹ́ni olófo wọ́kọ̀ ẹ̀ ìyẹn tún 30 row anyway báwọn Fúlàní ṣe ń 30 row sójú nìyẹn ó wá tún ṣe eyebrow ẹ̀ wá dúdú ṣòkòrò ṣọ́ọ̀wẹ̀ kan náà imú ẹ̀ dàbí mú láti ó tẹ̀ jọ láti mú ẹ̀
ẹ má jẹ́ kí kinní máa jẹ yín àwọn tó ń gbé síta ṣáà lọ gbé ìyá kan síta àtijọ́ yìí ni láti ti o ti ṣe àwọn ogun ọ̀run tó parọ́ ọmọ tó parọ́ ọmọ mi ó tí mọ̀ nǹkan kan èmi ò ní jáde wá máa ṣépè fún ẹ níta láti àti ogun mi láti gbogbo ẹ wà mí ẹ kọ. àgàgà yìí máa sọ̀rọ̀ náà. Nẹ́tíwọ̀kì rà bùn mi. Àgàgà olúwa o àgàgà tó bá tutù super vibes má jẹ́ rí ẹ lórí péjì mi mọ́ o má jẹ́ rí ẹ lórí péjì mi mọ́. Ó wọlé sí ibà. Ó ti wọlé. Má jẹ́ rí ẹ. Èmi ò ní ìjà tí wàá máa sórí kí wọ́n máa sọ̀rọ̀ wá jẹ gbà. láti tó bá mú nẹ́tíwọ̀kì mi dání olórí burúkú ọ̀gán mọ́ náà ni eléyìí ibú olùsọ kò fẹ́ kí n so lórí burúkú rẹ̀ lágbo lórí ọpọlọ tó ti jú láti ọpọlọ tó ti jó sórí bí orí asín ó sórí bí orí asín aláyé bàjẹ́ rú dọ́blé olórí olùsì burúkú wà ní dọ́blé ayé rẹ̀ ò yàtọ̀ láti ó wà ní dọ́blé ní dọ́blé ẹ̀ wo dọ́blé olórí burúkú aláìlójútì ìwọ tó yẹ kó o ti fọ̀sọ́kò òru kan kẹ́rù wálé kó o ti padà sàkọ́ráyè kó lọ mú poro lójú pálí àti pẹlẹbẹ olórí burúkú olòsì igi ewédú tírí ìrò aláyé bàjẹ́ ó lè wèrè. wúrà bùnmi wọ́n ní kó má gbàgbé tẹ́ni ọmọ olófo tó lọ fẹ́ fúlàní ó bá gbé súùtù sí wọn olóòórùn onídọ̀tí. Àgàgà ẹ jẹ́ bá a bá wa tábù nítorí Ọlọ́run. Bọ́mi trust no one. Onídàáfẹ́ tó bá. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí Comfy tí wọ́n ń gbógun tí àti bàbá kò múve mi ẹ dín sọ fún yín. Ṣé rí gbogbo wọn kéré àwọn ìyá nígbà Yorùbá nation ẹ lọ bèè lọ́ọ́ délé yeye dára àwa náà dúró tì ní ìpè ya nǹkan kò ní ṣe àwọn ìyá yìí dìde àwọn ìyá tó ń pè. General gift yín ẹ dúpẹ́. Wọ́n ní kẹ́ dúpẹ́. Thank you very much, sir. General. God bless you, sir. Ṣé mọ̀ pé àwọn ìyá tó ń jáde àwọn ìyá tó ń ẹ̀yìn yẹn kéré láti ẹ kéré gbogbo tẹ̀ ń ṣe yìí àwọn ìyá yẹn jáde nítorí ibà ni tó ń dára táwa gan pé náà gun ọ̀run kí náà lè ṣe àwọn gan ló sọ̀rọ̀ ẹ̀dá gbẹ̀yìn ẹ̀yìn kéré lè má fi pé torí pé àwọn èèyàn kan ti ń yọ àwọn kan dákẹ́ kàn wò yìí àwọn ìyá yẹn jáde tán dúró tán láwọn gbàgẹ̀gbàgẹ̀ kìíní kan níbo níbi tọ́lọ́run wà tániwó òkè níwájú Jerusalem ìwọ àti kọ́kọ́ àfọyín tútù gbogbo ìtẹ́ ń ṣe yẹ kàn dramatize ara yín ni ẹ ṣe ní kọ̀kọ̀ kẹ jẹ́ kárí kẹ́kẹ́ náà wá gba nọ́mbà ní kọ̀kọ̀ kẹ gbà ní ìta gangan kí ló ń pè wọ pọ́nfùrọ̀ yẹn tó yọjú ẹni bí ní ẹni ète kéta dẹ̀ ń sọ náà à ń sọ pé wọ́n ní onídàkúdà ni wọ́n ní kakọ́ fi wọ́n lẹ̀ èmi ò ìwọ ń tiẹ̀ wá jẹgbẹ́ sọ̀rọ̀ Comfy dùn yín ẹyọ kan tó bá ṣe fún yín gbogbo yín wá kórìjọ ọ̀lẹ gangan ní gbogbo yín ẹ ṣe gbára ìkànnì yín kẹ nominate ọkànnì yín kó wá bàjà ẹ wá kóra yín jọ ọ̀rọ̀ mi mímọ́ sónú wọn á fọ yín tútú á fọ yín á tún yín fọ bí Fáráò àti àwọn ọmọ ogun rẹ̀ ṣe ṣègbè sínú òkun pupa yeah this is the battle kò ní ìdí kò jẹ́ physical òkun pupa yẹn this is what you are doing gbogbo yín máa pòórá dẹ̀ máa ṣègbè kí ló dé. If you want to come forward, nominate someone. But I need to watch you yesterday, to your Jua. In fact, that kind of guy, I cannot even. I'm sorry. Oh, bring boy alone. But it's really to enjoy a shipon food or bush. Very little. You know what? Some ben come in here, be you tongue colani. Bogo Balomate, you know, kí ni yìí tó máa ń ṣe yẹn negative vibe ẹ jẹ́ bá wa meet o ẹ bá wa meet sir adex ẹ bá wa meet ẹ jọ báyọ̀ fẹ́ on tap ní wọlé ẹ bá wa meet adex mọ́ mi trust no one ẹ wọ́n mọ̀ pa àwọn wọlé ọba ń sọ̀rọ̀ yìí very irritating irú ẹ̀ ló fẹ́ bọ́ta wá sọ̀rọ̀ ìwọ náà ní kókó ìwọ náà fẹ́ ní kókó ogun wá ó kéré ó wẹ obìlítù àti gbogbo àwọn ẹ̀mẹ̀wá yín
gbogbo yín wá rọ jáde bí ṣuṣu ojú òtẹ ti ṣe dọkan kéèyàn kan wá jáde láti ṣe tì náà ó kó àwọn èèyàn wá láti àánú ò ṣe mí o níjọ́ tó ti ṣe ẹlẹ́dàá mi tó ti ṣe mí mi ò fi ẹlẹ o kí ni mo ṣe fún ẹ lẹ́yìn tó gba ogún mi tán ogún mi náà ó gbà fáwọn kan lórí pílàfọ́ọ̀mù yìí àwọn ladies yẹn lè jẹ́rìí síra kí ló ṣẹlẹ̀ onú àkáǹtì ẹ ló gbà sí ó wá lọ gbé ìyá kan ní èmi nìyẹn wọn dédé wé mi o ó máa ṣubú tó wá parọ́ mẹ́lẹ́dàá mi and thank God I was on mọ́mí kí lorúkọ mọ́mí yẹn àmọ̀rí lórí platform ẹ̀ and I was ọlọ́run ṣé mo bọ́lọ́run ṣe máa ó yẹ kẹ́ ẹ mọ àwọn tọ́lọ́run wà pẹ̀lú náà tó dúró tì I've never been to I don't go to her platform there mo kàn yọjú níjọ́ yẹn ń bẹ̀ mo dẹ̀ èmi náà bá sọ̀rọ̀ náà bá ní wọ́n ń dárúkọ yín bì kan ẹ wo bó ṣe ṣe ọlọ́run máa dojú tì yín ni ó ti ṣòpẹ́ ẹni bí ni ìyá tẹ gbé síta you need to see me in fact wọ́n máa rò pé Bílíkì ló bí mi ni I'm not bragging so I don't need to come on the kìnnìkìnnì bí ṣe jẹ́rìí ẹgbẹ́ mi ẹ̀wò mi náà no I don't do that ọlọ́run ló máa ń fi hàn so you can see ẹ̀dẹ̀ parọ́ mẹ́lẹ́dà ẹ̀rí pé ẹ ṣe pé ìfẹ́lẹ́ lẹ́ni ẹ̀yin mọ̀ ohun tó dá tí orí ìyá yẹn náà wà tó dá padà fún yín ẹ máa wádìí òtítọ́ àti òdodo ẹ lọ wá kọ́ńfì ẹ lọ pé báwọn èèyàn ọkọ ẹ ìyẹn wá jẹ́ nínú kínní gbogbo yẹn ò move me I'm telling you mo mọ̀ pé kọ́ńfì bọ̀ wá dà yín lò kọ́ńfì just for a while just concentrate on your exams tẹ́ bá ṣe tán mo rí pé iná ju nọ́mbà fún wọn ẹ lọ wo orí Facebook àwọn èèyàn ń gbìjà kọ́ńfì ni pé èèyàn kan ló kàn ní wá ọmọ èké àwọn kan wá ń dá wọn lóhùn pé because they came for our own children first ẹ wá sọ pé traffic láti wá fún láti why did Lati have to come that way Lagata ọmọ tí ẹ mà kọ́ náà gbé síta láti jẹ ọjọ́ kò máa sẹ́ni tó bú ọmọ ẹ̀ Lati kò lọ́pọlọ kò rórí all these people is not their children they brought out àti lójú àwọn ọmọ ẹ̀ and I felt so bad but nǹkan mi ò feel bad because mo feel bad pé ẹ̀wọ̀n ọmọ tí Ọlọ́run tọ̀ sí nínú kínní ẹ wá gbé síta and you think o lè jẹ lọ tí wọ́n gbé fépè fáwọn ọmọ ọlọ́mọ I won't do that. Sister Wura ẹ wo nẹ́tíwọ́ọ̀kì ni o nẹ́tíwọ́ọ̀kì ni o lórí dúkù láti ẹ má sọ̀rọ̀ lọ ẹ má gbàgbé tẹ́ni náà o tẹ́ni olófo olè kò tẹ ọkọ fẹ́ àwíkókó ti bá a sí ó ti jẹ gbogbo ayé ó ti bà gbogbo abẹ́ ẹ̀ jẹ́ wà lọ fẹ́ terrorist. Láti olórí burúkú fi Dublin padà lọ bẹ àkọ́ráyè lọ dá oko ẹ̀gẹ́ àti iṣu àtàgbàdo olórí burúkú oko ló yí ọ wà ní Dublin olórí burúkú gbogbo ara ti rí bí ara gílí tí alágbàkó lò sí wàrà pọn yọ alápọn òfò ẹpọn ìyá ẹpọn òsì tí ń bẹ lábẹ́rẹ́ yóò là mọ́lẹ̀ lórí TikTok yá a máa ranjú wọn bí wọn lù wọn bẹ alágbàkó ẹ̀dá odidi baálé ilé olórí burúkú orí ìjókòó orí pípariwo bí wèrè bí ẹni ajábùjẹ náà lẹ́pọn wèrè fọ́ sí Láti olórí burúkú ajọ́bẹ̀jẹ́ aláyébàjẹ́ ọkùnrin olórí burúkú wọ́n tó yẹ́pọ̀ wọ́n bíríkì délé ìwọ́n kọ́ ló gbé bíríkì ilé eléri ibú olòṣì nígbè olórí burúkú ìyàwó tó gbé ní òjò ọ̀yàn bóun ni òṣèlú máa jẹ lọ sí mọ́mí kọ́ńfì eléri burúkú olòṣì wáwádìí aríwáyé aláyé káńtó fẹ́ tó ayé aláyé wò láti ọmọ pé bẹ́ẹ̀ lójú rí ó fọ̀ sí ibẹ̀ lórí rí ó yìí sí láti ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìgbà tó bá yá àwọn tó ní ó padà wà mú ọ so àwọn tó ní ó wà fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ handcuff wọn àfi mú ọ lórí live lórí social media olórí burúkú alágbàkú ọkùnrin láti tiẹ̀ ti bàjẹ́ òfó ti bọ́ ọ olórí burúkú olè aláìníṣẹ́ àfi kó lórí burúkú ó mọ̀ tọrọ jẹ kó mọ̀ tọrọ mú alágbàkó ó sì pariwo sọpọn mọ́ Ọlọ́run bíi tàparò láti olórí ibú irọ́ la bí olòṣì olórí burúkú sórí bí ìkòkò àṣejẹ alágbàkú ẹ̀dá eléri burúkú ṣé wọ́n fi sí ọ ni láti ṣé wọ́n fi sí ọ ni olòṣì Ọlọ́run bí ọrùn tòlótòló olórí burúkú ti da gbogbo àlùbáríkà ẹsẹ̀ délẹ̀ olórí burúkú orí bí wèrè awáyé mọ̀ ṣe rere òjò wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ láti ṣé kọ́ńfí ló bá tiẹ̀ jẹ́ ṣé kọ́ńfí ló kó bọ àbí bàbá Mohbad aláyé bàjẹ́ olòṣì aláìníṣẹ́ lápá aláìníṣẹ́ ọkùnrin ìkà olè olórí burúkú wá ń sunkún lórí social media wèrè lóhùn rẹ́rìn láti sọ mọ̀ pé òun ṣí èrè ni ó mọ̀ pé òun ṣí èrè ni eléri ibú bí ìyàwó tó gbé ní òbá bọ́ sọ̀rọ̀ ń gbèsè jẹ́ pé Bílíkì lọ́kọ olórí burúkú rẹ̀ ń jà ìwò wọ́n ti forí ẹ̀ gbà pàrọ̀ ẹni tó ti forí rẹ̀ gbà ké
láti ṣe láti kékeré kan bàbá rẹ̀ àti inú oyún ni bàbá tiẹ̀ náà ti dìsóònù ẹ̀ sóò mọ bàbá tó bí ọlọ́mọ olórí burúkú ọmọ àlè bastard son olórí burúkú ọmọ tí ò gbọ́njú mọ bá bẹ̀ ó mọ bàbá ò mọ yá wọ́n ti fi ọ́ tọrẹ láti kékeré wọ́n ti fi ọ́ tọrọ láti wọ́n ti fi ọ́ tọrọ ẹni ó tó gbọ́ owó tó bá tiẹ̀ jẹ́ òrìpó lórí burúkú wọ́n sọ lù ọ̀kí wọ́n sọ dátà lù láti ni olórí ibú ìkà ó wà mọ́ parọ́ òfò ó mọ́ parọ́ olórí burúkú wà lọ́mọ recruit àwọn ènìyàn àti ẹ̀mí lẹ́gbẹ́ ẹ̀mí làbúrò ọmọ mi káńtì olórí burúkú wọ́n wá sọ wa wọn di wèrè social media wọ́n wá ń gbé ìyàwó question wèrè àwọn tẹ́sẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ ń fira ẹ̀ ń fẹ́ ní ẹlẹ́ni ọ̀ ń fira yín sẹ̀sìn ẹ̀yin tẹ́sẹ̀sìn awọ́rò kan fi wárí ti yín rò olórí burúkú láńrì òfò sí ọ́ bó ṣe ganu wá bí owó á kú ni eléri burúkú yálà yá ẹ. àjàjà hold on. láńsọ. Larry máa ń kó gbèjà bàbá sí ìgbọ́n tó lọ lọ́wọ́. irọ́ o láńsọ ni ó ní kan fi akọpọ kọjá yé olórí burúkú ṣe bí ìyá tiẹ̀ náà ló pa bàbá sí. TV nìyẹn ok Larry. láńsọ ni láńsọ. eléyìí máa bú wa ni eléyìí máa bú wa ni. ara ni wọ́n àwọn ẹrú làtí ni ẹ̀rìn kú ni ìgbóná máa ń rìn kí ni orí ìrìn lẹ́ẹ̀kú sí ẹ̀yin olórí burúkú gbogbo ṣèbí ìyá ti yín ló pa bàbá yín àbí ìyá yín kọ́ ló pa bàbá yín ìyá ìyá yín náà tó pa bàbá tó pọkọ tiẹ̀ náà ẹ̀yin olórí burúkú wá ń borí burúkú ká ẹ wá ń sunkún jẹ́jẹ́ lẹkún jókòó lẹ́ni àfitẹ́ bá sàsunkún ẹ sunkún ni o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún sun ni àti làtí àtolórí ibò àti làtí olórí burúkú tó rí kúùtù gbogbo yín ẹ sunkún kú ni ẹ tí ì rí nǹkan kan ìdí tẹ́ ń wá ìdí òǹdí tẹ́ ń wá orí ibẹ̀ náà lẹ́ẹ̀kù sí orí iṣẹ́ lago kú sí láti orí ìdí onídìí tó ń wá kí n orí ọ̀rọ̀ náà ni ọ̀pọ̀. Sista Wúrà kí ló ṣẹlẹ̀ Sista Wúrà ẹ jẹ́ ń drop yín màá tuntun yín gbé wọ́n bẹ àwọn olóṣì ni àwọn olórí burúkú ẹ tún resend màá gbé yín wọ́n wéré ní láti ò ní ṣoríire ò ní ṣoríire ò ní délé pé àbọ̀ tó kù lára yẹn ò ní délé pé ìdààmú wàhálà ìfòòró ló máa jẹ́ tiẹ̀ ò ní jèrè ọmọ láti ọmọ ogógó ò ní jèrè ẹ láti gbogbo nǹkan tó bá fọwọ́ ẹ kó jọ ọ̀run máa ń rún gbogbo wọn sọnù ni ẹ jẹ́ ń gbé ń jàre sista Yinka bèbí ó dàpọ̀ power top ni mò ń wá àwọn power top ni àwọn power top lọ gòkè Sista Wúrà ẹ send request yín padà láti ò ní kú síbi dáṣọ ẹ wá ìwà àtàwọn wèrè àwọn ìsọ̀gbè rádaràda tẹ́jọ kóra yín jọ ẹ̀ ní jèrè bí ó bá kí ṣe pé ẹ̀yin wèrè tẹ́ ìjọ kóra yín jọ sọ́dọ̀ láti ọpọlọ yín ti jọba wọ́n interview èèyàn ẹ rí ojú èèyàn ẹsẹ̀ nìkan lẹ́ ń wò ẹ rí pé ti jọ wèrè ẹ̀jẹ̀ rẹ̀ ẹ rí pé gbogbo yín ti jọ wèrè kí yàtọ̀ láàrin láti àti wèrè tó wà láàrò kí ni yàtọ̀ láàrin láti àtàndá kí ni yàtọ̀ láàrin láti àtàndá àti wèrè tó wà láàrò ìkọ̀kan náà jọ ni wọ́n wàhálà wọn dọ́gba láti wọ́n ti wù ẹ́ kù ó dẹ̀ ní sàn ó lòṣì ó ṣe jákujàku láti dàbí ṣòkòtò ọlọ́pàá tó gbó
ẹ mọ bí ṣòkòtò ọlọ́pàá tó gbó ṣe máa ń rí bẹ́ẹ̀ ni láti ṣe rí láti rí játijàti bí àwọn àkísà tí wèrè máa fi kọrùn bẹ́ẹ̀ ni láti ṣe rí ayé láti ti bọ́ fọ́ ayé láti ti bọ́ fọ́ láti ò wá jẹ́yàn mọ́ tá bá rí gbogbo orun láti báyìí irun ẹ̀ ti wọ́ wé tán bí irun ọmọ tí ò tí tó èjì tí wọ́n sùn lé orí láti ti wọ́ wé tán ó ti wẹ ọṣẹ ó ti wẹ ọṣẹ wọṣẹ ayé láti ti bàjẹ́ finally láti ayé ẹ̀ ti bàjẹ́ ṣọtí láwọn tó rí kùtù yẹn ẹ̀ tí pọ̀ tó ẹ lọ kọ́ wọn tó kù wá ó gbọ́ ẹ lọ túbọ̀ jáde wá gbogbo ẹ̀yin wèrè tẹ́ ẹ kù ẹ lọ jáde wá tó bá sọ pé èèyàn ẹja ńlá ṣe ti rí àwọn àtàwọn àṣàìdì ọ̀dọ̀ wa mọ́mí comfy general vengeance àwọn honourable york gbogbo àwọn mọ́mí dáàdì ẹja ńlá ni wọ́n wèrè yín ò tó bẹ́ẹ̀ láti èlò ló gbà tó fẹ́ kú sí gift èlò lọ fún ẹ tó dẹ̀ ya wèrè bẹ́ẹ̀ yẹn láti gift èlò lọ fún ẹ táyé ẹ̀dẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ yẹn finally gift èlò lọ fún ẹ àrífà olóhùn ṣe interview fún yàn fún ìyá èèyàn ṣé ìyá yẹn kò lójú ni ẹjẹ rẹ́rìn ṣé ìyá ẹ tó gbé wá àrífà jọjogún ọmọ ọ̀dọ̀ olè ṣé ìyá ẹ tó gbé wá àbí ìyá ìyàwó tẹ́ pé ìyàwó ẹ tẹ́ pé a máa dákójọ fún ìyàwó àwa la ṣe ìyàwó àwa la ṣe ìyàwó fún ìyàwó ẹ a máa pe gbogbo wọn ọkùnrin àwọn tó àṣàdọ̀dọ̀ wa wọ́n máa dákójọ fún ìyàwó ẹ ṣé ìyá tó gbé wá ìyá ìyàwó ẹ àrífà jogún ọmọ ọ̀dọ̀ olè ṣé kò lójú ni ojú ẹ ti fọ́ àbí ojú ìlú ti fọ́ bẹ́ẹ̀ ni general vengeance láti àrífà àtàwọn ẹbínà tó wà lórí platform láti àwọn onílé tí ò nílé onílé olè ó dàbí akọ ajá onílé ó dàbí akọ ajá àti akọ ẹlẹ́dẹ̀ onílé tí òjò yàn ó ṣojú dúdú bí iná máa mú bí ẹlẹ́dẹ̀ ẹ̀gẹ̀ ẹ mọ̀ ń pé onílé ẹnu ẹ dùn olè ọ̀lẹ ọkùnrin wọn wá la ìpọ̀n mọ́lẹ̀ sórí kínní àwọn ọkùnrin tó ní láárí gan wọn wà lábúrọ̀dù tó yẹ pé wọ́n ti lọ sẹ́nu iṣẹ́ wọn láti mẹ́bi tó jókòó tó lẹpọ̀n mọ́lẹ̀ síbẹ̀ sábúrọ̀dù làwọn yẹn wà bọ́lọ̀ ń jẹ́ agbádùn òun náà ṣe ń kọ́ wọ́n máa fún wọn ní igi ewédú kí ni iṣẹ́ tá à ń ṣe kí Mohbad tó kú gangan mo ń bí yín ni o láti iṣẹ́ àtọ́nílé àti àwọn ẹbí náà tó wà lórí platform láti. wọ́n jọ sórí platform ẹ̀ kí ni iṣẹ́ tó ń ṣe kò ní iṣẹ́ kò lábọ̀ yẹ́sàbọ̀dù tí ń bu ti pẹ́ pé kò kì í ṣiṣẹ́ kò kì í ṣàbọ̀ kò lè ṣiṣẹ́ kankan bó ṣe wà yẹn kò lè ṣiṣẹ́ ọ̀lẹ ni láti tẹ́ pé tó bá ti lóun lọ bí iṣẹ́ ilé bábà ló máa lọ jókòó sí bí tó ti ń gẹrun bẹ́ẹ̀ ló máa lọ jókòó sí wọn máa mutí wọn máa lọ mutí wọn máa mu sìgá ọ̀lẹ ní ọ̀lẹ́dàrún láti. àwọn alọ́jọ́ yẹn náà mọ́tò rádaràda kan báyìí ló ń lò ẹni tí UK ò gbé tí Dublin ò gbé kò gbé náà tó bá gbé tó bá jẹ́ àwọn òun nìkan lọkùnrin tó ń ṣe fracas ni ṣé gbogbo àwọn ẹ̀pà gbóyínníká gbogbo àwọn kébì wọ́n pọ̀ ń bẹ̀ náà ṣebí nǹkan tí sọ́jí ọlọ́wọ́ gbọgbọ́rọ́ ṣe tó bú lọ́wọ́ òun náà ni láti bẹ̀rẹ̀ yìí láti ọ̀daràn kírímínà ó ní kírímínà lọ́wọ́ olè ní gbogbo agbárí ẹ̀ bí rọ́bí olè ní ó dẹ̀ láìkì àtọrọ jẹ bàjẹ́ kéèyàn wà ń bẹ̀yẹn kó tún máa tẹ̀lé ọ̀gá. ẹni tí ò bá níṣẹ́ kò ní tọrọ jẹ ni ẹni tí ò bá níṣẹ́ àtọrọ jẹ àti oníṣẹ́. Bílíkì ti sọ ọkọ fẹ́. wàhálà ó ṣe ọkọ fẹ́. lórí kìíní ọ̀dọ́. owó ló fẹ́ lọ tọrọ lọ́dọ̀ Tọ́bọ́lá káṣírí ìwèrè ó tó tú ó
olóbùkún ọkùnrin irú ọkùnrin dáadáa wo ní tiẹ̀ gbogbo àwọn èèyàn ti kúrò nídìí fracas yìí wọn ò ṣe mọ̀ náà gbogbo àwọn èèyàn ò ṣe mọ̀ wọ́n ti fi fracas sílẹ̀ èèyàn mélòó ọkùnrin mélòó lẹ́rí tó tí wọ́n jọ ń ṣe fracas tẹ́lẹ̀ ṣé fracas wá jẹ́ nǹkan tó dáa ó ṣe nǹkan gidi náà because tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ wá a máa parọ́ ọmọ ẹ ló òun lọ̀gá gbogbo wọn ní airport ní Dublin ọmọ ẹ lọ̀gá wọn nígbà onírọ́ irọ́ láti olè. tó ṣe náà tó fi bọ́ ọmọ ẹ̀sùn yẹn tó lóun ò mọ̀ olóburúkú wọ́n tó yẹ kí ẹ wà lọ́sùn láti bọ́ ọmọ ẹ̀sùn. láti fa sùn. ẹ ti ẹ gbọ́ sórí ẹ lọ gbọ́ sórí ẹ dáadáa. ẹ ti dé. ẹ má wọrí màá wá gbogbo ó kàn yẹ pé Facebook ń sìn Facebook wọn ń gbé gbogbo kinní lọ tó bá ti wọ bí 1 month níbẹ̀ wọn ni wọn ń jẹ́ dúró mọ́ sórí ẹ wà lórí bẹ́ẹ̀ni wọ́n máa ń gbé bẹ́ẹ̀. màá lọ wo lórí YouTube yẹn Starboard tẹ bá jáde màá try màá play ẹ gbọ́ sórí ayé àtàndá solution tí ò rí nǹkan kan sólú olóṣì. ẹni tí ò solution rẹ̀ ló ń gbọ́ solution rẹ̀ àti ò solution rẹ̀. àwọn ọmọ ọdún fún kó yá lọ ṣe gbogbo wọn máa lè ní kò lè perform ẹ gbàgbé. láti olóko dì láti àtọkọ tẹni nǹkan náà jọ ni wọn ẹ ṣinú ìwé náà méjì ẹ ṣinú ìwé. tẹ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́ni tẹ́yẹ̀ bá ń dá tẹ́ni lóhùn á dàbí pé bóyá òun wà relevant ayé ti kọ́ ọ́ lẹ́nà nítorí táwọn Yorùbá nation ti gbé ṣépè lẹ́ńtọ́ ti gbé ṣépè táyé ò balance mọ́ olómárì sí Nàìjíríà tún padà sí inú igbó àwọn ará gbogbo wà ń bẹ̀ tó yẹ kó tún padà síbẹ̀ wáyé tó tọkọ ẹ bá lówó tó lọ́kọ́ gidi kí ló tún fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn tó dúró sí Nàìjíríà tó bá yẹ pé business ló fẹ́ máa ṣe kó sí ṣọ́ọ̀bù kó máa ṣe business ẹ rí i pé kò bẹ́tà fún náà ni torí ẹnu bá ti pọ̀ jù ẹnu máa ń kó báyìí. kò sí bẹ́tà láti ní ayé tẹ́ni kò sí bẹ́tà láti. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ra ìwòpọ̀ ayé nìyẹn àwọn èèyàn rántí ẹ̀ mọ́nà bó bá pòsì náà àwọn èèyàn bá láìkì gbogbo àwọn tó máa lọ ń ganu sọ́dọ̀ ẹ̀ gan kò sí kankan tó jáde tó bá lọ́ọ̀fẹ́ tó bá láìkì kíní ẹ̀ gan ṣe ẹ̀yin gan ẹsẹ̀ ń pòsì lẹ́nu jẹ́ mẹ́ta yẹn lọ́wọ́ kíní so ohun yẹn jẹ́ àgbàgbé tiẹ̀ wèrè ẹ mọ̀ pé wèrè rìn lọ́pọlọ ẹ̀ àwọn ìyàwó àràbù tó ń nà nígbà yẹn wọ́n fi nǹkan gbá lórí òun náà sọ orí ni kí jáde kó máa sórí burúkú tiẹ̀ tó bá ṣe wèrè ẹ̀ tán ó ṣe wèrè tó ṣe wèrè tán ìgbà tí wọ́n bá gbé Mohbad nílẹ̀ tí wọ́n bá tí bàbá ẹ̀ bá lọ sí bóyá wọn ó tún máa ṣe wèrè wọn ni bóyá wọn ó tún máa ṣe orí burúkú wọn ni wọ́n máa ṣe ẹgbẹ́ kó máa ṣe nǹkan tó bá wù wọ́n kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò ní lẹ́sàn kò sí nǹkan tí ò lẹ́sàn ní ayé oníkálukú yóò kéré sí ọwọ́ ẹ̀ àtàwọn làtí tó ń múrọ́ lódidi tó ń parọ́ lódidi tó ń parọ́ lódidi ẹ̀ ń parọ́ ẹ̀dẹ̀ ń múrọ́ lórí òfurufú láti onílé náà ń bẹ́ńbẹ́ ló wà ní Nàìjíríà ó lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe yahoo bí wọ́n náà máa ṣe yahoo àwọ̀sọ náà bíi àwọ̀ gáwọn lónílé onílé tí ò nílé irú èèyàn wúrò nílé rádaràda wo nìyẹn bó ṣe wà yẹn kò ní nǹkan kan bí àwọn ẹ̀gbọ́n àdúgbò tí wọ́n máa ń ṣàtẹnujẹ bí kí wọ́n ṣe bí tí wọ́n ti ń wo bọ́ọ̀lù nǹkan ní nǹkan tó ń ṣe kò níṣẹ́ gidi lọ́wọ́